Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa. Lọ́sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ sí sọ nípa àwọn nǹkan àyíká wa. A ó tẹ̀síwájú nípa dídá àwọn nǹkan àyíká mọ̀ lọ́sẹ̀ yìí. Ó yá máa bá wa ká lọ. Eléyìí là ń pè ní ẹṣin. Ẹranko tó wúlò púpọ̀ ni ẹṣin jẹ́. A máa ń lò ó fún eré sísá àti bí ohun èlò láti gbé wa láti ibì kan dé ibòmíràn. Bákan náà, a máa ń lò ó fún ogun jíjà, ìyẹn ní ayé àtijọ́. Eléyìí là ń pè ní adé. Adé jẹ́ ohun tí àwọn ọba máa ń dé sórí gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ pé wọ́n jẹ́ ọba. Èyí là ń pè ní ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ jẹ́ ọ̀kan pàtàkì lára ohun ẹ̀ṣọ́ tí a máa ń lò ní ilẹ̀ Yorùbá. Ọba ìlú a máa lò ó pẹ̀lú nípa fífi ìlẹ̀kẹ̀ sọ́rùn àti sí àwọn ọwọ́ wọn méjèèjì. Èyí là ń pè ní ìrùkẹ̀rẹ̀. Ìrùkẹ̀rẹ̀ jẹ́ ohun àmì ọlá. Ó jẹ́ ohun tí a máa ń rí lọ́wọ́ àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Ẹranko tẹ́ ń wò lórí amóhùnmáwòrán yìí, òun là ń pè ní màálù. Ẹranko tó tóbi ni màálù jẹ́. Ewéko ni màálù a sì máa jẹ. A máa ń rí wàrà láti ara màálù, bẹ́ẹ̀ a sì máa ń pa á fún jíjẹ. Èyí là ń pè ní ejò. Ẹranko olóró ni ejò jẹ́. Ó máa ń fi àyà fà. Inú igbó ṣúùrù tàbí igbó ńláńlá ni ejò máa ń gbé. Àwọn ejò kan máa ń wọnú ìlú tàbí ilé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ igbó. Èyí là ń pè ní àkùkọ. Àkùkọ a máa dún kúkúrúkú. Ohun ọ̀sìn ilé ni àkùkọ jẹ́. Ó máa ń kọ láti fún wa ní òye àsìkò tàbí àkókò. Eléyìí là ń pè ní ìlù. Ìlù jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ohun èlò orin. Èyí tẹ́ ń wò yìí ni à ń pè ní olùkọ́. Olùkọ́ ni ẹni náà tó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ tó yè kooro. Eléyìí là ń pè ní akẹ́kọ̀ọ́. Akẹ́kọ̀ọ́ jẹ́ ẹni tí olùkọ́ ń kọ́ ní ìmọ̀ kan tàbí òmíràn nínú ilé ẹ̀kọ́. A ò rí jù báyìí lọ ní àṣálẹ́ yìí o. Ẹ ṣé tẹ́ bá wa ká lọ láti bẹ̀rẹ̀ dé òpin. Ǹjẹ́ ẹ ṣiṣẹ́ lórí iṣẹ́ àmúrelé tí mo fún yín ní ọ̀sẹ̀ tó kọjá? Ẹ tún wá bọ́ sí àyíká yín. Ẹ tún wo àwọn nǹkan mìíràn tó wà ńbẹ̀ yàtọ̀ sí àwọn èyí tá a dárúkọ yìí. Tí ẹ kò bá mọ̀, ẹ pe olùkọ́ kan tàbí àgbàlagbà kan tó súnmọ́ yín tí wọ́n sọ orúkọ rẹ̀ fún yín. Ilé ò ní lé wa o, ọ̀nà ò sì ní nà wá o. Ó dàárọ̀ o.